great thespians of Africa. Jẹ́ n fà ẹ́ lọ́wọ́ dání ká jọ rìnrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Jẹ́ kí n fà ẹ́ lọ́wọ́ dání kémi tìyẹ ká jọ rìnrìn àjò. Ìrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n yeyeye. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Torí lálábàròkè ó ń bọ̀ nílẹ̀ dandan, ṣùgbọ́n lábẹ́ bó ti ń kórí. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Nígbà ìpọ́njú ó, nígbà ìṣòro, nígbà ìbànújẹ́ yeyeyeye. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Bọ̀rùn bá ṣú, bó ṣú dẹ̀dẹ̀ o. Ilẹ̀ yóò máa mọ́, ilẹ̀ ire ni, jọ̀wọ́ yé má ṣe bẹ̀rù. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Torí lálábàròkè ó ń bọ̀ nílẹ̀ dandan, ṣùgbọ́n lábẹ́ bó ti ń kórí. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Nígbà ìpọ́njú ó, nígbà ìṣòro, nígbà ìbànújẹ́ yeyeyeye. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Bọ̀rùn bá ṣú, bó ṣú dẹ̀dẹ̀ o. Ilẹ̀ yóò máa mọ́, ilẹ̀ ire ni, jọ̀wọ́ yé má ṣe bẹ̀rù. Mímí kan gbọ́dọ̀ mi kùkùté wá. Jẹ́ kí n fà ẹ́ lọ́wọ́ dání kémi tìyẹ ká jọ rìnrìn àjò. Ìrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n yeyeye. Mímí kan gbọ́dọ̀. Bàrà wa dá máa jẹ̀mú títí láì níye. Ó ṣe rí bí àlá. Ó dàbí àlá lójú mi ó kéré ṣe mọ̀lẹ́. Tiro sinarage silo sinar ya. Ó dárí náà kó, ó dojú àlá, ó di gbére, a ó pàdé lọ́dọ̀ Elédùmarè láti máa bá ìrìn àjò ìfẹ́ wa lọ. Ó dárí náà kó, ó di gbére, ó dojú àlá, níbi tá ó ti pàdé ara wa lọ́dọ̀ Elédùmarè tá ó ti máa bá ọ̀rọ̀ ìfẹ́ wa lọ. Bí n bá ta ẹ wá, ìwọ ni màá tún fẹ́. Mami. Mami kí ni ṣe yín? Ayọ̀mídé, wọ́n ti dá mi dúró níbi iṣẹ́. Kí lẹ ṣe? Kí n ṣe nǹkan kan. Ẹ ṣe nǹkan. Wọ́n kọ́ dédé dá yín dúró. Àmọ́ wọ́n jẹ́ kó yé wa pé kò sí ọjà mi ní restaurant. Wọ́n dẹ̀ ní láti dáhùn ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dúró níbi iṣẹ́. Fún iṣẹ́ yìí nìkan ló dá dúró ni. Èmi nìkan kọ́. Ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ má bà mí jẹ́ jù. Ẹ ṣe bí pátá mi ṣe ń ṣe. Mo dẹ̀ ń ṣiṣẹ́
Ṣùtì. Ọ̀rọ̀ iléèwé ẹ̀ náà ló ń wọ́rì mi. Pátá ni mo ṣiṣẹ́ pátápátá ẹ̀ máa tún wáṣẹ́ ìlú ìkú tí mo ń ṣe tẹ́lẹ̀. Láti lè jẹ́ kówó yẹn tún gbé pẹ́ẹ́lí sí i. Iṣẹ́ tẹ̀ ń ṣe ìgbọ̀n kò ṣe kún wù mí náà bẹ́ẹ̀ náà lọ títì. Ọlá ń pé pé ṣe ń gbà ń bẹ̀ tèmi náà ń gbà ń bí tá à ń papọ̀ tó fi ń jọra wọn yẹn náà ni. Ó ti ń máa kò wù mí. Ẹ tó bá ṣe tóbi náà tó serious. Tóbi sì rí ẹbí ọmọdé. Kò yé mi. Kí ló ti tóbi náà lè máa ṣiṣẹ́ kóun náà máa support ilé. Bọ̀dé rárá tóbi ò lè ṣiṣẹ́. Ìyẹn náà ló kù tó wàá máa bá mi bá sọ̀rọ̀ kóun náà mọ̀ bó ṣe máa serious. Màmí bí mo ṣe ń bá a sọ lẹ́yìn náà bá a sọ. Ẹ dẹ̀ mọ̀ pé mi ì lè dẹ́kun láti máa bá a sọ. Mo bá a sọ nígbàkigbà ni. Wọ́n tóbi ò fi gbọ́. Ọlọ́run á jẹ́ kó gbọ́. Àmì o kọ́lọ́run jẹ́ kó gbọ́ ni o. Tóbi ò kì í ṣọmọdé mọ́ o. Tóbi ò ń ṣọmọdé mọ́ o. Kìtì tó gbá fún yàn lórí ìsìn bí mo máa gbé ìgbésí ayé ni. Yà mí lẹ́nu. Mọ́mì ẹ jẹ́ fàdúrà sí o. Ṣé ti jẹun? Jẹun jàre oúnjẹ lóhùn. Ebi ò tiẹ̀ pa mí. Ebi ò pa mí. Kí ni mọ́mì? Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ rí bẹ́ẹ̀. Àgbàlagbà ní ẹ lè máa kúrò òun sọ́kàn lórí ọ̀rọ̀ iṣẹ́. Ẹ bí wa lọ́mọkùnrin. Ọlọ́run á jẹ́ ó ṣeé ṣe fún wa ìyá mi. Àmín. Mo ṣe ráìsì. Mo ṣe ráìsì. Ẹ jẹ ráìsì. Ẹlẹ́rìn jàre máa rí. Ẹ jẹ́ kí n mú ẹ̀rẹ́. Ọ̀dà jẹ́ kí n máa ń wọ̀. Máa rí. Ẹ máa jẹun bọ̀. Hello, bro. Fine, thank you, sir. Fine. Well, it's good you're done. And now that you're going to work, I mean, how is that going to fare? I think we are going to get a maid for him. Maid? Yes. You know how I feel about all these maids. But we don't have a choice. Maybe we should get him an elderly one. Where do you think we're going to find a suitable elderly maid? Where? This is what we'll do. Maybe we'll paste vacancy outside the gate. You understand? They will come and we'll examine them. It's over there for Adelu. Well, Tubosun Odunsi, maybe we'll do that. But how is he? How is he feeling over there? It's not easy. Agbor, that is just behaving like a baby. Hey! Well, he's really missing mom. I swear. Well, that is expected. You know, when two people have been in love for so long, I understand his plight. Only hour now. Ẹni tó tẹjọ́ ń sùn tẹjọ́ ń jí máa rojọ́ ìwọ kọ́ ló o tó parí ìsìn òun lọ school òun lọ síbi iṣẹ́ rádà ó ti ṣetán ní school they're going to start work now ìgbà mélòó náà máa fi rí ẹ ó yàtọ̀ ọ̀rọ̀ mate tó ń sọ yìí ń sìn how to get an elderly one is another serious concern. Ẹ̀gbọ́n mi èyí tí ò lọ́kọ lèmi máa gbà ó àti tọmọ ẹ ti dàgbà kò ń ṣe ìtọmọ ẹ ṣege aṣọ́bà mo fẹ́ lọ wọ ọmọ mi mo fẹ́ lọ ṣe kíní kan tó dẹ̀ máa fi dáàdì lẹ́nu nínú ilé èmi ò lè gbà ó àgbàlagbà tó máa tọ́jú wọn dáadáa ṣe ti understand. No problems. Tó bá ti rí ṣá ṣe proper interview fún. Trust me on that. So yeah. Let me know because wọ́n máa ní ìdèyàn kan tó máa wà pẹ̀lú seriously. Ben. No wahala, màá tún ẹ pè ṣó yẹ.
No problem. I'll keep you updated, sir. All right, I will talk later. All right, thank you. Jáde mo yé ń bọ̀ ìmọ̀ ibi kan sì pọ̀. Ìgbà tí máa dé rẹ̀ wọ́n láwọn fẹ́ rí ìyàn tí wọ́n àgbàlagbà làwọn fẹ́. Bàbá yẹn wà lórí ìjẹ́. Àwọn máa nù kí wọ́n tán ní. Kí ló ń bá tí mo máa gbọ́ pé wọ́n fẹ́ ṣàdúró owó yẹn fi ẹ̀dí kọ̀ ọmọ tọ́jú bàbá yẹn. Àgbàlagbà làwọn fẹ́. Kò tó kọ́kọ́ wá sọ́kùn mi lé ní kí n darúgbó rẹ̀. Ọlọ́run bóyá kí n sọ fún mi ti darúgbó. Báwo tó lè yẹn pọ̀. Òun ní kí n délé sọ fún mi pé ọ̀nà àgbàlagbà làwọn fẹ́. Àmọ́ mi ò ní choice mọ́ láti sọ fún mi torí bí owó tó wà lójú iṣẹ́ ṣe pọ̀ sí. Ìdí tí mo fi sọ́nù ìwé rẹ̀. Pé tó bá ti jẹ́ àgbàlagbà náà ń fẹ́. Júwe ibẹ̀ fún mi kí n lọ. Kí ló burú ń bẹ̀? Màmí, ẹ má ṣẹ̀ṣẹ̀ máa dàrú. Ṣé mọ̀ bọ̀dá mi sọ ń sìn pé owó iṣẹ́ yẹn pọ̀. Èmi dẹ̀ wò pé kẹ́ ẹ lọ́bẹ̀, kẹ́ ẹ lọ gbà. Àbí kí lẹ rò? Ìwọ ńkọ́? Màmí, ẹ ṣàgbọ́ tí bọ̀dá mi sọ pé àgbàlagbà ló fẹ́. Mo sì kéré, àbí ń sì ń torí irùngbọ̀n mi lẹ́sẹ̀ òwe àmọ́ ti dàgbà. Àbí bọ̀dá mi? Ṣé o gbá àbúrò ẹ̀? Bó ṣe ń ronú. Wọ́n ronú bẹ́ẹ̀ tó ní sẹ́ǹsì kankan lára. Wọ́n sọ fún ìyá tó bí ẹ lọ́rùn níbi ẹ̀ṣọ́ rẹ̀ ló ti dàgbà ní sí torí pé kó rí ìbọ̀jẹ̀. Òkè wọn rán wọn létí èjì ẹ̀. Àwọn ọmọjọ́ tó bí ẹ. Ìwọ ló máa ṣàlàyé fún wọn bí o ti dàgbà bó ti dàgbà. Tó bí ṣòkè ronú rárá mi. Àdàgbà tó yẹ mi àti ìyá tó bí wa lọ́mọ ṣì ṣiṣẹ́. Tó yẹ ká jókòó ká máa sunkún ká máa sunkún. Náà kò jẹ́ nǹkan kan lójú ẹ rárá. Happiness ni fún ẹ pé kí ìyá ẹ lọ ṣiṣẹ́ ká jẹun. So if I'm not working, your mother is not working. Ò ní nǹkan kan tó lè ṣe níbi sí ayé. Ọkọ mi fi tóbi lẹ̀ júwe ibẹ̀ fún mi. Èmi á lọ. Ṣègùn. Kí n fúnra ara mi lójú ara mi lọ bẹ̀. Màá lọ bẹ̀. Ṣe rí gbogbo kíkí yẹn, ẹ jẹ́ ká fi pamọ́ ná. Ẹ fún wọn ládírẹ́sì tí wọ́n béèrè yẹn. Tó bá lọ, tó gbaṣẹ́ yẹn tí wọ́n dé, àwa pa kíkí tẹ̀yìn àti tèmi papọ̀. Àwa kì máa lọ. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀jà rí. Ọlọ́run á bá mi dúró tì mí. Dad, are you alright? Yeah. Are you sure? I'm okay. Ṣé oúnjẹ ò dùn ni? Hold on. Kí ló dé tẹ̀sí wá jẹ́? Mo ti fẹ́ jẹ tèmi tán. Ṣé wàá ẹ ṣú o? Don't you know I'm missing mom, right? You're not missing me. You're missing your wife. But as Dara is here, and you know she's a wonderful person, she's a good woman.
She can take proper care of you. You know that. But you are very away now. Yeah, I'm going, but I'm going to come back. I'll always come to check on you because I'm not going to do like my brother. Èmi mama lo mama wa ni. Ẹ mọ̀ pé òun kí díẹ̀ ṣáàjókòó sójú kan ni. Okay. So, I'll be expecting you. now, start eating. I'm going to feed you the way you used to feed us. So you eat now. No, I can eat it. I wish. 1. Daddy, mo mọ̀ pé tí ń miss mi. No, I don't know what to miss already. But ẹ mọ̀ pé mo need láti wọṣẹ́. Ẹ ò wọ́n ti fẹ́ pè mí pambiṣẹ́. Ọ̀rọ̀ bàbá ṣe kí ni ẹ ó kẹ̀ dáadáa. Ẹ máa sọ fún wọn pé tẹ bá ti wá sí Nàìjíríà kán máa ṣe sùúrù pẹ̀lú ilé náà. Daddy, but mo try. Ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi wà ń bẹ kò wá náà, ọ̀wọ̀ ẹ̀mí wà. Mr. Kunle. Ó yá. But ọ̀nà fún ọ̀nà yín. Rárá. So, Daddy, take good care of yourself. I understand. And if you need anything, ẹ má hesitate láti pè mí or kẹ́ pè gbọ́n mi. Ó dà. Anything tẹ́ bá need kẹ́ pè wá o. Mo ti gbọ́. Mo fẹ́ gbọ́ kankan. Má ṣe dáadáa, má tọ́jú wọn. I need to go now. I miss you, my dad. Love you. Love you too, Daddy. Bye-bye. Yeah. Ó dà. Tẹ́ bá need anything, ẹ pè mí or ẹ̀gbọ́n mi. Ẹ mọ̀ pọ́kùnrin ni. Tí ó bá tètè gbé call yín, ẹ dá call bò mí. Ṣé ti yé yín? So anything tẹ́ bá ti fẹ́, a máa fún yín. Ó dà. Wàá gúnlẹ̀ láyọ̀ o. Ẹ tọ́jú Daddy mi. Màá tọ́jú wọn. Ẹ ṣé mọ́. Wàá gúnlẹ̀ láyọ̀. Sínú ọgbà àjàrà wa, afẹ́fẹ́ ń fẹ́, ó ń fẹ́, ó ń fẹ́, ó ń fẹ́ sínú ọgbà àjàrà wa, ó ń fẹ́ ìsinmi, ó ń fẹ́ ìtura àti fọkànbalẹ̀. Daddy, kí ló dé ẹ̀ ń ronú ni? Ẹ má ronú. Ayọ̀ bó ṣe lọ yẹn, ayọ̀ àtàlàáfíà lẹ máa gbúrò wọn. Ṣé ti gbọ́? Ẹ má ronú. Mo wà ń bí fún yín. Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́? Màá ṣe nǹkan tẹ́ ẹ bá fẹ́ fún yín. Ṣé ti gbọ́? Ẹ má ronú. Ibo lẹ fẹ́ lọ? Inú ilé. Ìrora. I don't want to eat now. You need to eat, sir. I said I don't want to eat.
Madam Tayo. Sir. Put it down. Okay. I will eat it. Okay, sir. Tẹ́ bá need nǹkan mi, ẹ pè mí màá wá dá yín lóhùn. Okay. Thank you. Hello, my dear. Yeah, I'm fine. How are you? She's really trying. She's trying. And how's your work over there? I know. Just focus on what you are doing there. You know, it shall be well with you. I love you too. Good. Good daughter. Báwo lè wá níṣẹ́ yẹn ṣé kò ní lára? Kò ní mí lára o, kò ní mí lára. Ṣùgbọ́n bàbá yẹn kàn wà very very strict ni. Bàbá yẹn. Ṣé kò ti gbé wọn hot ní ṣe? Àwọn hot mi o, tilẹ̀ tọ́lọ́run kò hot mi, bet ó lágídí. Àmọ́ nǹkan tí mo kàn ń rò náà ni owó yẹn. Owó tó ń san yẹn náà ló jẹ́ kí n ra ara balẹ̀. Torí àwọn ọmọ ẹ̀ gan wọ́n ń ṣe dáadáa pẹ̀lú mi tó tán. Mami, àmọ́ kan tó ṣẹlẹ̀. Ṣé mo kó rí wíìchì ẹ̀ lọ wá? Bẹ́ẹ̀ni. So oríṣiríṣi nǹkan lọ́mọ máa rò. Ẹni tó ti ń rìn tẹ́lẹ̀ tó ti ń ṣe dáadáa. Ṣó ti yé yín sí tó bá ń bára wọn ní òkú yẹn kò sí ní gbogbo àwọn tó bá wà ní sàkánì wọn lọ́wọ́ máa kanra mọ́. Ṣó ti yé yín ó lè kò ń ṣe pé bóyá ẹ máa wọ̀ pé bóyá wọn lágídí wọn ṣe dáadáa. Ẹ̀yìn yẹn náà wọn máa rò yẹn náà mọ́ wọn lára pé orí wíṣẹ́ ẹ̀ lọ wà. Torí pọ́nkàn jágbàlagbà náà ni mo ṣe rọra ṣe jẹ́jẹ́jẹ́ pẹ̀lú wọn. Ṣe jẹ́jẹ́ pẹ̀lú. Báwo wá ní iléèwé ẹ̀ àti iṣẹ́ ẹ̀ báyìí? Gbogbo ń lọ bó ṣe yẹ fún ọ wá mi. Kò sí wàhálà kankan. Kò sí wàhálà kankan. Ó dà ṣáàrọ̀ Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Tóbi wá ń kọ́ ṣé kò fún ẹ ní wàhálà ṣe? Tóbi ṣe máa fún mi wàhálà mélòó lára Tóbi. Mo jẹ́rìí ẹ̀ tó bá tiẹ̀ fún ẹ ní wàhálà tó bá ti tó fi ọwọ́ òsì gbà lẹ́yìn ẹnu báyìí kíá ló máa dákẹ́. Good morning, sir. Okay. Good morning. Yes, sir. Okay. I'll call you back. Yeah. 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 Yeah.
Ẹ kú lé sà. Ẹ káàbọ̀. Yes sà. Ṣé oòrùn yóò wá pọ̀ jù báyìí? Kò pọ̀ jù. Ok, tẹ bá ti gbé kíní ọwọ́ yín yẹn sílẹ̀, ẹ máa bọ̀ kẹ́ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi níbí kájọ wo fíìmù yìí. Ẹ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi kájọ wo tẹlifíṣàn. It's all right. I'm coming. Ẹ gbélé kẹ́ máa bọ̀ o. Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí wẹ́rẹ́. Níbi táyé sọ pé kò sọ̀nà ẹ yọ sí wẹ́rẹ́. Kí lẹ̀ ń wá? Why did you abandon me in the living room there alone? Abandon báwo? Iṣẹ́ kitchen kì í ṣiṣẹ́ ọkùnrin, iṣẹ́ obìnrin ni, kì í ṣiṣẹ́ ọkùnrin. What prevents us from doing it together? You just leave me watching television and laying my head. No, you should all do the same thing. Together. You cannot be doing the running around alone in the kitchen. Together. Èwo lẹ wá fẹ́ ṣe ń bẹ̀ báyìí? What are you doing there? Everything you are doing, let's do everything together. Ẹ chop tomato. It's all right. It's all right. Together. Together indeed. Ẹ chop ilé. Ṣé lè ṣe? Why not? Ẹ ṣáà máa rọra o. Torí àwọn ọmọ yín mi ìfẹ́ wàhálà o. I'm fishing you. Okay. 4-4. 2-2. Wow! Ó ga o. Ẹ tún mọ̀ ṣe jù yí lọ pàápàá. You do it with your hands, then I do it with my hands also. Ó fẹ́ ìsinmi, ó fẹ́ ìtura àti fọkànbalẹ̀. Ó fẹ́ ìsinmi, ó fẹ́ ìtura. Market. Kí n wá lọ market. Okay, it's all right. It's all right. Okay, pick two. Pick two. Pick two. Pick two. Pick two. Pick two. Ẹ wò ó. Pick two. Ó dàbí pé ẹ ti ń ṣòjóró díẹ̀díẹ̀. That is the elderly experience. Oh. Now, pick two semi-checker. Semi-lascar. Oh yeah, semi-lascar. Pick two. Mi ní bá yín tayò mọ́ o. Mi ní ta mọ́. Ẹ̀rí ni ọwọ́ mi ti kú. You finish this one first. And then check. Mi ta mọ́. Òjòrò yìí ti pọ̀ jù. Mi ní bá yín. Yóò jẹ́ kí n tó pa ọ́ lẹ́ẹ̀kan sí i. Mi ní bá yín tayò mọ́ o. That's it. Check. Good. Sọ òótọ́ ni gbogbo nǹkan tí mò ń gbọ́ nípa yín. Dádì gbé mi. Òótọ́ ni gbogbo nǹkan tí mò ń gbọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nígbà wo lẹ̀gbọ́n mi ṣì kùnà ọdún 10 péré. Èdè ìjọ mo fọlọ́run bá bẹ̀yìn. Ẹ jẹ́ káàntì mi tí ẹ sùn. Kó sùn rẹ ní kòtò. Kí ló dé? Ẹ̀yin ọkùnrin ọdún 10. Ọkùnrin ò mà dá o. Ó mà ṣe o. Dákun, my dear in-law. Ó ká mi lára pé you are the least person tí mo expect láti gbọ́rù nǹkan báyìí lẹ́nu. Now come to think of it, níjọ́ tẹ́ ti ń wá bí báyìí, you are talking about 10 years now. Tó ti ń dùn ẹ́ pé àǹtí ẹ kú lọ́dún 10. Níjọ́ wo lo kí àyè pé ọkọ àǹtí ẹ o ògì ló máa mu láàárọ̀ tó wá gbé dání tó gbé wá bí? Àbí tó déédéé rò pé bàbá ìyá ṣáàtì ẹ̀ jẹun lálẹ́ tó jẹ́ pé omi ọbẹ̀ kan ló fi ránṣẹ́ síbí lálẹ́. Now you can come here and cry pọ́dún 10 táǹtí ẹ kú. And you want me to sit down kí n máa sùn kí n máa jí afẹ́fẹ́ lásán kí n máa lá atẹ́gùn
okay òkú ìnáwó òkú ìtọ́jú àǹtí ẹ o. ẹ wò anyway gbé mi ńkọ́ nítorí mo sì pe nọ́mbà ẹ̀ títí kò gbé mo dẹ̀ tún sì wò nínú ilé kí tó máa bọ̀ bí mi ò rí ibo ni gbé mi wà. nígbà tó bá rí gbé mi kó o bí léèrè gbogbo tó bí àti tó bá mi sọ iná kó o bá gbé mi sọ níbikíbi tó bá ti lè rí gbé mi kó o wá lọ kó o lọ bá sọ. ewu ọ̀rọ̀ yín gangan ò yé mi mọ́ o ọ̀rọ̀ yín ò yé mi mọ́ o kó má yẹ pé kàn fi wheelchair tàn wá jọ ẹni ẹ wò ó ṣe ẹ ṣe rí ó lè jẹ́ pé ọ̀sán lẹ́yìn jókòó lórí wheelchair lóru báyìí ẹ máa nà ró ní ẹ máa nà tọ̀tọ̀tọ̀ ní kí ló dé ọ̀pọ̀ pọ́sibù kí yan máa jókòó lórí wheelchair kí yan dẹ̀ máa ṣe gbogbo eléyìí tẹ̀ ṣe. ẹjọ́ ẹ̀kọ́. ẹ̀dẹ̀ àjọ jẹ́ ká ta ayò tó múnú wa dùn má ronú lọ sápá bí ọ̀dọ̀ tiwọn yẹn o. mi ò fẹ́ wàhálà. kò sí wàhálà kankan níbì kankan. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀rọ kí mo sọ fún yín mo ní kẹ́ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ máa yàtọ̀. mo sọ bẹ́ẹ̀. bó ti wà ń bẹ̀rù lẹ́nu yín ìdùnnú mi ni kí n ṣáà ti máa rí i pé ẹ̀dùn kò sí nǹkan méjì mọ́. nǹkan tó tiẹ̀ wá wà ń bẹ̀ ni pé inú mi tiẹ̀ wá ń dùn bí mo ṣe rí i pé bàbá yẹn ó ti ń lálàáfíà inú àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ ti ń dùn sí i. èmi ti mọ̀ yín pé ìdùnnú àwọn èèyàn lè máa fẹ́ ẹ fẹ́ pé kí tọmọ ìlà kó bàjẹ́ rí so kò yà mí lẹ́nu ìdájọ́ mi lójú. mi kàn ní dúró pẹ́ orúpẹ́ tí mo ti kúrò lé aṣọ yẹn ni mo ní kí n wá kó tó mọ̀ pé kò sí nọ́ńbì yìí mo ṣe ní kí n tètè wá tí mi ní pẹ́ máa lọ. ẹ ní pẹ́ máa lọ àbí tí ń lọ. mo ti ń lọ torí lè fi yín lẹ̀ máa mí sí yín jẹ́ kí n tètè máa lọ torí wọn ní pẹ́ jẹun wọ́n sùn ni mo ṣe ní kí n sáré yọjú sí yín Ọlọ́run wà pẹ̀lú yín ṣé ọkọ mi ó ṣé o bá mi kí tóbi tó bá dé o. Sister Gbemi. Hello. Sister Gbemi, how are you? Ọlọ́run ṣeun mo gbóhùn yín. Wọ́n wà okay. Kódà wọ́n ṣe lo oògùn tán ni mo jáde yìí.
ẹ ṣé owó iṣẹ́ tí mò ń ṣe ni mò ń gbà ẹ nídìí láti máa dúpẹ́ lọ́wọ́ mi. ẹ ṣé Ọlọ́run ní ká fọpẹ́ fún ẹ ṣeun ẹ ṣé mo dúpẹ́ báwo wá níṣẹ́ yín báwo lọ́hùn yẹn. Okay, it's all right. I will be expecting you. Thank you. Ó dàárọ̀ o. Okay. Aunty. Àwọn ọmọ ìṣá. jẹ́ ń fà ẹ́ lọ́wọ́ dání ká jọ rìnrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá jẹ́ kí n fà ẹ́ lọ́wọ́ dání kémi tìyẹ ká jọ rìnrìn àjò ìrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n yeyeye mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Ayọ̀mídé tóbi lọ́ba mo fẹ́ bi yín léèrè ọ̀rọ̀ kan ni o. Kí ni ó ṣe máa rí lójú yín tí ẹ bá rí wípé ọkùnrin kan ó lóun fẹ́ gbé mi sílé? Àbúrò ọkùnrin yẹn kò pé ní àbí kí ni kí n sọ fún sọkùnrin yẹn gan àbí bọ̀dá mi. Mami, ṣé prank ni ẹ? Èmi ò wáyé tí ṣe prank. Òótọ́ ni mò ń sọ fún yín o. Ẹ rò bí mò ń ṣeré ni o. Mo kàn ní kí n wá fi tó yín létí mi torí nǹkan táwọn èèyàn máa sọ. Mo ṣe ní kí n fi tó yín létí. Bàbá o. Ọláyẹni ni. Ọláyẹni. Ẹ mà serious kẹ. Mami, ṣé kí n má tán yín? Ṣé rí èmi àtàbúrò mi ní ìdùnnú kan ṣoṣo tó kù fún yín. Mi níbi láti dúró dé ẹnu ọdún kò sọ fún mi kí n tó mọ̀. Àmọ́ ṣé rí ìdùnnú tí máa ṣubú láyọ̀ ńgbà mi. Ìdùnnú àwọn ọmọ ọ̀tọ̀. Lóòótọ́ lẹ ti dàgbà. Tí mi ò tẹ̀ lórí pé irú nǹkan bẹ́ẹ̀ lè wáyé láyé mi. Òkè tí ilé ayé máa fi parẹ́ tó máa fi dáyé mi. Àmọ́ ṣe rí ìtẹ̀sánṣìn ìdùnnú ọ̀tọ̀ ni fún èèyàn. Ó máa ń jẹ́ kí àgbàlagbà pẹ́ láyé sí. Kí lẹ lérò pé ó máa ń sáré pa àgbàlagbà nígbà tó bá ti ń di pé yàtọ̀ sí pé àwọn òbí yàtọ̀ sí pé ọmọ ẹnìkan ló ń rí bá sọ̀rọ̀ kò rí mi bá sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tọ́jọ́ wà tẹ́lẹ̀ gan ọ̀rọ̀ wá ara wọn lọ́mọ ṣe ti yé yín tẹ́ bá rí àwọn àgbàlagbà tó pẹ́ láyé communication wà ṣe ti yé yín ẹ mọ nǹkan tó dáa fún yín ẹ̀yin lè bí wa lóòótọ́ ọmọdé gbọ́n àgbà gbọ́n
la fi dálé ìfẹ́ tó ṣe bí òwe torí mi lè máa pọ̀ òwe wájú yìí àmọ́ síbẹ̀síbẹ̀ mami síbẹ̀síbẹ̀ ìdùnnú yín gangan ló wá important sí tẹ́ bá ṣáà ti ń dunnú tẹ́ ti ń ṣe dáadáa nínú ayé táwa ọmọ yín náà táwa náà ṣe dáadáa nínú ayé ìtókù ká fi sọ́lọ́run lọ́wọ́ ni. Mami ó dà mí ẹ̀dẹ̀ ń pariwo mọ́ ẹ̀rí dùnnú lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ tó ń fi lẹ́gbẹ̀ẹ́ kan sí. Ṣé kò ń ṣe yín náà ni ẹ̀ sọ̀rọ̀ ẹ bá máa mi ríṣẹ́ lọ́dọ̀ pa Ọláyẹni táwọn sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn dẹ̀ ń sọ wípé owó iṣẹ́ yẹn pọ̀ àbùdá mi ó dàbí ẹ ń gbé mi gbogbo ni ó dàbí ẹni wípé ẹ̀yin lẹ plan kí ni tó ti ẹ ń confuse mi. Okay. Tóbi kí ló ń ṣe ẹ́ tó ń forí ronú tó ń gba ìdí ronú kí ni ìtumọ̀ kan tó ń sọ ìjọ kí ló fi jọra wọn à ń sọ A ò sọ B ṣáwa la máa lè àléyà wa lọ́wọ́ àbáríwó tá a bá pa ń bí ìsìn òun ló máa jẹ́ kí gbogbo ẹ̀ níyànjú òkè wọ́n sọ fún mi fún àwọn ọmọ kan tó dá fáwọn. ẹ̀yin méjèèjì ẹ má bára yín jà mo kàn ní kí n wá fi tó yín létí ni o torí mi gan ò mọ nǹkan táwọn èèyàn lè máa sọ òun ló jẹ́ kí n wá fi tó yín létí. èmi ti ẹ̀rù kún òyìn á sọ̀rọ̀ torí ń sìn tẹ́ bá fẹ́ ṣe wedding sìn question yẹn gan ó yẹ kí bọ̀dá mi gan wọ́n dáhùn question yẹn tí màámi bá wá fẹ́ ṣe wedding sìn nínú ẹ̀yin àtèmi ta ló máa sọmọ ìyàwó. Tóbi kí ló ń ṣe ẹ́ gangan náà no ṣé o kò lè explain problem fún mi ṣé ọ̀rọ̀ tó sọ ọ́ lẹ̀ ṣé jọmọ́ pọ̀ sọ pé àwọn àpá fẹ́ ṣe ìyàwó wọ́n sọ pé àwọn ọ̀rẹ́ èèyàn kan tó ń fáwọn ní sign jọ̀ṣọ́ ti sọ fún ẹ pé àwọn fẹ́ ṣe wedding àbí wọ́n mọ nǹkan tó dáa fáwọn wọ́n ṣe jókòó yìí àwọn náà máa sọ pé àwọn fẹ́ ṣe wedding pẹ̀lú age wọn kí ló fi jọra wọn kí ni ọ̀rọ̀ ìdùnnú ẹni yìí ń dùn mí nú tó papọ̀ mọ́ pé a fẹ́ ṣe wedding. èmi là bí coin wọn ò dẹ̀ lè fẹ́ ni ṣé màá tẹ̀tẹ̀ fẹ́ bímọ. wọ́n sọ pé báwọn fẹ́ bímọ ni kí ló tó kí n ronú tó fi di ronú náà. ẹ fi bí mo ṣe wà tí mo jábì coin tí mò ń jẹ fàájì mi lọ ẹ má yẹ kọ́ ọmọ ọkàn ẹ má jẹ́ kí ìfẹ́ kankan kẹ́nìbọ̀dì kankan ẹ sáfì mi àti màmí lè báyìí. Tóbi lọ́ba. Yes màmí. Kí ló dé tó máa ń gbé gbogbo nǹkan gírígírí. àbọ̀ ti sọ fún ẹ pé àwọn fẹ́ ṣe wedding wọ́n ti mú date. There is difference between wedding àti ìdùnnú kí yàn rí happiness. wọ́n máa sọ̀rọ̀ mi wọ́n máa gbé babò mi ṣe ó lọ́pọlọ ní lórí tó rò ní. ok táwọn èèyàn méjì bá ti ń sọ̀rọ̀ báyìí the next thing wedding ni ó ní sense. Tóbi lọ́ba ó ṣú nǹkan tó ń bá mi sọ yìí ṣé etí mi ò máa gbọ́dọ̀ gùṣà. ẹ wọ àǹtí mi ò lè parọ́ fún yín màámi àti bọ̀dá Ayọ̀ wọ́n ti fẹ́ balẹ̀ ayé jẹ́ wọ́n kó ná máyé báyìí ni kí màámi máa sọ pé o àwọn fẹ́ marry nsìn at what age. but iṣẹ́ náà lọ ṣe níbẹ̀ yẹn náà ó ṣe wá di àmárì. ẹ o màámi ò lọ ṣiṣẹ́ màámi fẹ́ lọ́kọ ni bí mo dẹ̀ ṣe ń bá wọn àti bọ̀dá Ayọ̀ sọ báyìí bí mo ṣe ń kọ́ báyìí wọ́n ń parẹ́ ni bí mo ṣe ń kọ́ báyìí wọ́n ń parẹ́ ni bí ìgbà tó yẹ pé àwọn nìkan náà handwriting. so àǹtí mi á wá di ẹni tí ọkùnrin kan control sí lọ sóúnjẹ fún mi lọ ṣe kinní kan fún mi tó bá even táǹtí mi bá ń sùn tó títí bá ń wú mu á ní jọ sáré ṣe tíì fún mi kí ló dé táǹtí mi fẹ́ fi ilé ayé para wọn báyìí. ẹ wo in fact mi ò tiẹ̀ understand ẹ wo ẹ bá wọn sọ̀rọ̀ o mo mọ̀ pé ẹ̀yin nìkan náà lè bá wọn sọ tán máa gbọ́ torí ẹ̀ mo ṣe wá bá yín. ó dà kò sí problem ó wá mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ èmi ò ní lọ sílé yín lọ bá sọ because tí n bá délé yín Ayọ̀mídé ó lè lọ wà ń bẹ̀ ó máa dá sí i kò ní jẹ́ kí ọ̀rọ̀ yẹn sink sí etí ẹ̀gbọ́n mi bọ̀ ibi ni mo máa pè wọ́n wá mo máa bá wọn sọ níbi tán ti ń gbọ́ wọn ò dẹ̀ ní choice wọ́n máa gbọ́ ni. ẹ wo Ayọ̀mídé yẹn náà máa ń gbọ́rọ̀ sílẹ̀ nù sometimes wọ́n máa jẹ́ kí mi gan fi pé bóyá àwọn kan náà bí mi ẹ bá wọn sọ̀rọ̀ o nǹkan tí mo ní kí wọ́n bá yín sọ náà nìyẹn. wọn ò dẹ̀ ní choice láti gbọ́ mo máa bá wọn sọ. ẹ wọ mo ti fẹ́ máa lọ. wá ń bì ó fẹ́ máa lọ bíi ti báwo
Mo ti bá yín sọ ní mo fẹ́ bá yín sọ. O ní nǹkan tó mọ̀ jẹ sílé jàre. Ẹ wo mi gan sọ̀rọ̀ oúnjẹ ni mo bá wá jàre. Ẹ wo ọ̀rọ̀ yẹn mo ti sọ fún yẹn jẹ́ kí n máa. Calm down. Mo ní tó mọ̀ tó fẹ́ràn sílé. Mo ní nǹkan tó máa ń jẹ. Ẹ lọ́mọ ni. Now. Mo lọ́mọ bíi ti báwo. Ó ní ó dẹ̀ ń bú àǹtí mi sìn kó fẹ́ máa rí. Ìwọ ń sọ̀rọ̀ ọmọ ń bíbà. Dúdú àtẹwà ni mo níjọ. Dúdú àtẹwà. Àǹtí mi ẹja máa lọ nílé. Ẹja máa lọ nílé. Dúdú àtẹwà. Favourite mi ni. Ọmọ kọ́ ọmọ ni. Favourite mi lẹ ṣe yẹ. Ó ṣe mo dúpẹ́ jẹ́ ń tètè wá máa lọ. Ẹ̀yà nǹkan tí mo sọ fún yín ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ o. Mi ò fara mọ́ o. Ó ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi sórí P2B ti wà yẹn kò kí ó kàn máa ń lágídí náà ni ó yẹ kọ́rọ̀ mi kó máa yé. But ọmọ yìí the right thing ló ń sọ òun gangan ló wà at the right side. Ṣé ó kìí sìn ẹ fẹ́ lọ fẹ́ bàbá rọ tó máa sọ pé kẹgbẹ́ tọ̀. Ṣé bí iṣẹ́ tí mò ń ṣe náà nìyẹn tí mo dẹ̀ ń gbowó fún. Àǹtí mi o tẹ bá ti wá di ìyàwó ń sìn a máa sọ fún yín a máa jí yín lóru kẹ wá po tíì kẹ wá fún un lómi mu. Àníṣẹ́ tí mò ń ṣe ni mo dẹ̀ ń gbowó oṣù. Ọ̀rọ̀ yín ti wá yé mi gbogbo nǹkan tí mò ń bá yín sọ látàárọ̀ kò sí kankan tó wọ̀ yín létí kò sí problem please don't call me when it happens mi ò ní í dá sí ṣe ti gbọ́ gbogbo nǹkan tí mo bá yín sọ wọ̀ yín létí. Ó ti yé mi. Ẹ ṣáà máa bá sí yín lọ́jà rẹ. Mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tiẹ̀ agídí ìṣáà ni. Jẹ́ ń fa ẹ lọ́wọ́ dání ká jọ rìnrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Jẹ́ kí n fà ẹ́ lọ́wọ́ dání kémi tìyẹ ká jọ rìnrìn àjò. Ìrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n yeyeye. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Torí lálábàròkè. Auntie. Ṣé wà all right? I'm okay. Are you sure? I'm sure. Àbí inú yóò dùn báyìí ẹ ṣe ń jẹun pẹ̀lú wa ni? Inú mi dùn láti jókòó pẹ̀lú yín báyìí láti lè jẹun. Ṣé wà ṣó ó yẹ jẹ? Ṣé apple like? Àbí máa jẹ pineapple fún? Ilé ìtura òkè. Daddy, ṣé wọ́n ń gbà wà lámọ́ máa fèdè wọ́n sí? Hey, am I truly falling in love? Nítorí wípé mò ń rí èmi àti bàbá yìí, àdìjọ ń jẹun papọ̀, a jọ ń ṣiṣẹ́ papọ̀, a jọ ń ṣe gbogbo nǹkan papọ̀, a jọ ń dọ̀wẹ́kẹ̀, à ń ṣeré papọ̀. Kó má lọ jẹ́ wípé ọ̀rọ̀ tí Ayọ̀mídé bá mi sọ. Òun ni mo gbé sọ́kàn o. Anyway, I need to be very, very careful because I don't want to lose this job. Danny, what is it? Okay.
Hello, Biola. Well, I'm fine. Okay, that's exactly what I'm doing now. I'm exercising right now. Well, yes, she's really trying. I really like her. I even like her services. Let me call her attention. Babe, babe. Well, somehow it's good you can hear that. Timba mona ni. Iṣẹ́ yíyọ ni. Ah, teacher. Hey, boss. Yes. Bó ṣe rí ọkàn mi balẹ̀. Torí oríṣiríṣi ni mo ti ń rò tẹ́lẹ̀. Mo ṣe rí ọkàn mi balẹ̀. Ẹ tẹ̀ tilẹ̀kùn. N kò jẹ́ èèyàn méjì náà kéré ló wà nù. Okay. Ṣé rí n bá ti débí before now. But ṣé rí àwọn papers tó yẹ ká arrange nípa retirement yẹn ni mò ń ṣe lọ́tùn lósì ó ní ò jẹ́ kí n ti yọjú sí i. Nígbà tí Bíọ́lá pè mí tó ní mo gbọ́dọ̀ rí yín ní ok ìyẹn gan-an ni mo ṣe ní ok mo gbọ́dọ̀ dé but bí mo ṣe dé bí ń sìn ọkàn mi balẹ̀ pẹ̀lú mo ṣe rí yín o ẹ mọ nǹkan tó sweet madam ẹ ṣe púpọ̀ gan ni Amos I admire this love in Tokyo. My teacher. Bọ́n ṣe ròyìn yín bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ni ẹ ṣe gan ni thank you Amos. Teacher Fad ẹ ṣeun. Ẹ̀gbọ́n mi UK yín yẹn ọwọ́ ìsáyé phrase everything lọ dáadáa. Nira alára náà ni but kàtẹ́ ìpààyàn sẹ́gbẹ̀ẹ́ I'm really happy about that situation. I can see life in him now. Yeah, I can also see it but kò easy. Kò sí nǹkan tó dáa tó easy. Kò easy so bí dáàdì ṣe máa gbàgbé mọ́ mi nìyẹn. náà kò ń ṣe bẹ́ẹ̀ o ní sọ bẹ́ẹ̀ náà ṣé o ti rí nílé ayé yìí time máa lọ you understand but the love is still there. Okay, ṣé ká fi wọ́n lẹ̀ kan kúkú go into coma. No. Yeah, so the best bet is he's happy now. Yes. And that's what we should be very concerned about. Because mom sí ò sí bímọ, àwọn nìkan la ní. So the best bet is for us to see we can make him happy. So he's still going to be there for us. But sincerely, yeah, he's really happy. Yeah. Dad is doing a lot of things by himself now. You see? Exercise. Dad will just say, baby, I want to jog this morning. I'll be like, can you do it? He said, I can do it. Just I'll be like, That is it. He's really happy. In life, we just need somebody that we can confide in. Somebody we can just look at and make us happy again. Sincerely, Dad is really happy now. That's good. Oh, I can see that. You know, Dad is a very good person. Yeah, I know. And whenever you are good, you are going to meet a good. You are still going to meet yourself. Meet a very good person. That's God it. will just bring it for you. Ṣòtìrí nǹkan tó jùlọ nínú gbogbo kíní ẹ̀ ni pé inú wọn ti ń dùn. Inú wọn dùn. Look, seriously, I can't wait to see him. I'll be the happiest person seeing him. She will be very happy to see you too. Oh, well. See, the most important thing for me is seeing my dad. Seriously. You see, while I was on board, I was just thinking,
thank God, at least the reports tí mo ń gbọ́ pé inú wọn ti ń dùn, wọ́n ti ń rìn, wọ́n ti ń sọ̀rọ̀, you know, kò sí nǹkan tó tó yẹn. Yeah, wọ́n ti ń sọ̀rọ̀, wọ́n ti ń rìn. That's good, that's good. Driver, step on it. I just can't wait to be home, seriously. Yeah, so àwọn nǹkan tó sọ pé o need yẹn, I brought most of them. I trust you. Wọ́n yẹn ṣe ń gbà tí mo sí nílé náà ni. Díẹ̀díẹ̀ náà ni ẹ wò pé kò gbàgbé mi. Ẹ ti pè mí. Rárá ń ṣe díẹ̀díẹ̀ ni. Ẹ pẹ̀lẹ́ dádì, ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. You can do it. I remember when you are always ayé gbà ń ṣá. They're strong. Daddy, 3 more steps. Yeah. Daddy. I'm tired. Oh, you can do it. Just 3 more steps. Sister baby. Ó ti rẹ̀ wọ́n náà sọ yẹn. Ẹ jẹ́ kán sinmi. Ó ti rẹ̀ wọ́n. Ẹ wò, wọ́n ti ń gbọ̀n. Ẹ má gbọ̀n, ẹ má gbọ̀n. All right, ẹ jẹ́ kí n gbé wọn sórí. Ẹ pẹ̀lẹ́ dẹ. Okay. Okay. Pẹ̀lẹ́. Ẹ ṣé mà, ẹ kú tọ́jú. Sorry daddy. Mummy, ṣé bẹ́ẹ̀ yín ṣe láti jọjọ́ èrè? Wọ́n máa ti try gan. Wọ́n ti ń try. My dad used to be a very strong man though, Mummy. Ìgbà yẹn báyìí, àwọn ló máa kó wa lọ school, àwọn ló máa kó wa lọ ṣe everything. Daddy làwa ń gbé yìí. Àgbà ṣòro dá o. Sorry daddy, I know you can still do it. You are gonna come back. Ẹ pẹ̀lẹ́. Ẹ máa rí màá dúró tì kí n tó padà o. Ẹ gbọ́dọ̀ strong kẹrin, ẹ máa ṣe love exercise. You've been very slow láti monitor our progress. But actually, hopefully, enough. She fed off with the audience. Yeah. CNN told me Kebulele. But you know, it's a good thing because it's reflecting. You're happy, and that makes us happy. Seriously, it does. Definitely. But what do you think of the woman? You know, if you're happy, we're happy. That's the bottom line. Seriously. For me, I like the fact that you're getting out of that kind of a state that you were in. You were almost in some kind of a cocoon. But I'm truly happy about this. Around the woman, she's really trying. She's very anxious to see me move. That's good. She's doing her best too. It's good. It's good. It's good. I'm happy that she made the choice. So I'm proud of your decision to pick this wonderful woman that's doing this good work. So you guys are seeing the result of the money, your financial involvement. Oh, for employing her to do the job. Yeah, but kilo owó tí o wà lè mọ̀ pẹ̀lú àwọn òbí ẹ̀, àwọn àbúrò ẹ̀, àwọn ará ẹ̀. Money is meant to be felt by people close to you. Kò ní lérè kankan. Ẹ bá lówó tí àwọn tó wà lágbègbè yín tí wọ́n jí ní àǹfààní. So for me, you are my father. I should do whatever I need to do with you or to you, limitless. Ẹ̀gbọ́n ó máa ń dá wọ́n dá to the extent pé mo kàn lè compare wọn pẹ̀lú mọ́mì ní never ní mo ń lọ lọ́jọ́ kan ó kí mo fẹ́ drive out náà ní mo kàn ní dáàdì very early dáàdì dẹ̀ pèsè àyà mi já mo sáré páàkì ni tí mo débẹ̀ wọ́n ẹni kí n fi wọ́n lè ṣe mo ní wọ́n lè ṣe
Money, we are daddy. Ìgbésẹ̀ kan again. Daddy ṣe ìgbésẹ̀ ní. So èèyàn wà ní life yìí tó lè wọnú life daddy. Tí daddy lè ṣe nǹkan fúnra wọn. The woman is wonderful. We have a wedding to plan. And I'm going to be the event planner. Gbígbín bá ti fà ìkárà wọn tẹ̀lé. Ìgbìyànlẹ̀ ìrìn àjò kò fi ìkárà wọn sílé. Àjọkú ni kú wa. Okay. Àjọkú díẹ̀. Kámbó lórí mú o. Àgbọ̀nsálẹ̀ lórí ọ̀wọ̀. Àdá ẹ nítorí mi. Àdá mi nítorí rẹ. Díẹ̀. Okay. Good of you. Dear. Okay. Yeah. One, two. Yeah. You can do it. Jog. 1, 2. Ìfẹ́ mi máa dúró. Gbígbín bá ti fà ìkárà wọn tẹ̀lé. Ìgbìyànlẹ̀ ìrìn àjò kò fi ìkárà wọn sílé. Àjọkú ni kú wa. Àjọgbà làwẹ̀ wá. Kámbó lórí mú o. Àgbọ̀nsálẹ̀ lórí ọ̀wọ̀. Àdá ẹ nítorí mi. Àdá mi nítorí rẹ. Ìfẹ́ dúró. Ó dúró. Ìfẹ́ dúró. Ó dúró. Ó dúró nínú ìṣọ̀kan. Ó dúró nígbà ìpọ́njú. Ó dúró. Ikú wa àjọkú. Àwẹ̀ wa àjọgbà o. Igbó onífà kó má ṣe mú karahun ẹ̀ dání. Ìyà yìí ó ti dàjọ́ jẹ́. Ìfẹ́ òdodo ni mo ní sí ẹ, mi ò lè kọ̀ ẹ́ sílẹ̀ o. Ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ, ìfẹ́ mi máa dúró. Ikú wa àjọkú, àwẹ̀ wa àjọgbà o.